ọjọ́ ajé ń lò ní o ajé yóò fi lè wa ṣe ibùgbé àmì ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV lónìí ti ṣe ọjọ́ ajé ọjọ́ Monday tó kẹ́yìn sínú oṣù kejì ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù kejì ọdún tá a wà yìí ọdún 2024 Fúnmi Adélùgà ni oníròyìn síwájú kẹtó gbé ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ lójú náà láti lè jẹ́ kí ohun gbogbo kó padà bọ̀ sípò kí eku kó lè máa ké bí eku kẹyẹ náà lè ké bí ẹyẹ kí ọmọ ènìyàn sì máa ṣe dáadáa ní ìgboro ayé o ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lópin ọ̀sẹ̀ tó kọjá yìí lánàá ti ṣe ọjọ́ Sunday ọjọ́ àìkú ni ààrẹ Bọ́lá Tinubu ló ṣe ìpàdé ńlá kan o pẹ̀lú àwọn lẹ́nu lọ́rọ̀ ní orílẹ̀-èdè yìí tó fi mọ́ àwọn gómìnà àti àwọn ènìyàn kankan tí wọ́n ń bẹ nínú ètò ìṣèjọba láti lè ṣe àtúnṣe ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí bákan náà kí ohun gbogbo kó lè padà bọ̀ sípò lábala ètò ọrọ̀ ajé àti owó náírà orílẹ̀-èdè wa Nàìjíríà. Bọ́lá Tinubu tó ṣe ìpàdé ọ̀hún nílé ààrẹ èyí tó wà nílùú Àbújá lánàá ọjọ́ Sunday àìkú tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún 2024 yìí níbẹ̀ ni Tinubu ti sọ di mímọ̀ wípé bá wo bí nǹkan ti ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà àwọn rí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ò fararọ̀ bẹ́ẹ̀ sì rèé àwọn ò lè fọwọ́ lẹ́rọ̀ láti máa wo bí nǹkan ti ń bàjẹ́ wọ́n ní ohùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ń ké roro àti lala létí àwọn. Tinubu ọ̀hún eléyìí tó wá gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ nínú àwọn ìgbìmọ̀ ọ̀hún eléyìí tí wọ́n yóò wá ọ̀nà àbáyọ sí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí bákan náà ọ̀nà àbáyọ kó dé bá owó náírà ilẹ̀ yìí láti rí àwọn gómìnà ní ìpínlẹ̀ àwọn nínú ètò ìṣèjọba tó jẹ́ lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba rẹ̀ àti àwọn tí wọ́n jẹ́ lẹ́nu lọ́rọ̀ nínú ètò ọrọ̀ ajé tí wọ́n jẹ́ aládàáni ní orílẹ̀-èdè yìí. Lára àwọn tí wọ́n jẹ́ aládàáni lẹ́nu lọ́rọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà láti rí ẹni tó jẹ́ alága àgbà fún ilé ìfowópamọ́ UBA eyín ọ̀mọ̀wé Tony Elumelu bákan náà alága àgbà fún ilé-iṣẹ́ Dangote lórílẹ̀-èdè Nàìjíríà eyín Alhaji Aliko Dangote àti àwọn ènìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Nínú ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí Tinubu sọ ó ní àwọn ìgbìmọ̀ tó ń gbé kalẹ̀ tó ń mú àwọn ènìyàn tí wọ́n jẹ́ aládàáni tí wọ́n lẹ́nu níbẹ̀ àti nínú ètò ìṣèjọba ó ní kò ṣe pé kí wọ́n lè wá ọ̀nà àbáyọ sí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí tó ti mẹ́hẹ̀ bí nǹkan tí wọ́n gógó àti owó náírà tí ò níyì mọ́ o olóhùn wa fi dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé láìpẹ́ láì jìnnà gbogbo Nàìjíríà pátá o ni ó wà nínú ìrọ̀rùn pẹ̀lú ìgbésẹ̀ yìí. Àjọ eléyìí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà EFCC wọ́n máa ti sọ̀rọ̀ jáde o wípé láàrin 100 ọjọ́ o àwọn ti ṣiṣẹ́ takuntakun lélẹ́yìí tó jẹ́ pé ó ti mú àyípadà rere o bá orílẹ̀-èdè Nàìjíríà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti kí ọwọ́ wọn bọ gbága báyìí látàrí ìwà gbájúẹ̀ àti ìwà kòtọ́ tuntun tó ní ṣe pẹ̀lú ìkówó ìlú lọ́nà eléyìí tí ò bófin mu. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ EFCC ọ̀gbẹ́ni Ọlá Olúkóyèdé eléyìí tó sọ̀rọ̀ náà wípé láàrin 100 ọjọ́ yìí àjọ EFCC ti rí owó eléyìí tó tó bílíọ̀nù lọ́nà 60 náírà gbà padà kúrò lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà tó ń ti mílíọ̀nù 10 náírà owó dọ́là ilẹ̀ òkèrè tí wọ́n ti gbà padà kúrò lọ́wọ́ àwọn ènìyàn. Oníbẹ̀sì ni ó lé lẹ́nìyàn 5,000 èyí tí wọ́n jẹ́ pé wọ́n ń wu àwọn ìwà gbájú rẹ̀ ìwà jàǹdùkú eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó àti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gá àgbà àjọ EFCC Ọlá Olúkóyèdé tó sọ ọ̀rọ̀ náà
nílùú Èkó lópin ọ̀sẹ̀ tó kọjá níbi ìpàdé kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ níbi tí bàbá òun tó ti ń jábọ̀ tó sì ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ló ní àjọ EFCC bẹ́ẹ̀ wọ́n sùn bẹ́ẹ̀ sì ni wọ́n wò ó ní olójú òní lajúlẹ̀ kí tàlùkàn kò wọ́ tí wọ́n bá sì fi ní jóyà òdì ó ní dandan kéèyàn lè gbádìyẹ ó ní àjọ òun sì ń tẹ̀síwájú o láti lè rí dájú wípé wọ́n fọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ ìwà àwọn jẹgúdújẹrá èyí tí àwọn ènìyàn kan gbé wọ̀ bí ẹ̀wù tí ó sì jẹ́ ohun tó ń kó bá ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí ó ní òun fi dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé iṣẹ́ sì ń tẹ̀síwájú lẹ́ka iléeṣẹ́ àjọ EFCC. Gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Lucky Orímisan Ayédàtiwà òun ló ti sọ èròǹgbà rẹ̀ láti díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo nínú ètò ìbò tàwọn gómìnà tí ó wáyé nínú ọdún tá a wà yìí. Ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwà èyí tó tẹ́wọ́ gba ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Ondo lẹ́yìn ikú gómìnà àná olóògbé Rotimi Akeredolu òun ló ti sọ di mímọ̀ o wípé àwọn ìgbìmọ̀ kan tí wọ́n gbé kalẹ̀ èyí tó ṣe àtìlẹ́yìn tí ó sì polongo ìbò fún òun ló wí fún wọn wípé kí wọ́n tẹ̀síwájú o nínú ìpolongo ìbò abẹ́lé wọn tí wọ́n ṣe lọ́wọ́ báyìí. Ó ní nínú ètò ìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú APC ó ní ó dá òun lójú wípé òun yóò jẹ́ olúborí o gẹ́gẹ́ bí ọmọ yìí tí ó ta kàngàn pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ láwọn ẹgbẹ́ òṣèlú yòókù nínú ètò ìbò tàwọn gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Ondo nínú ọdún tá a wà yìí. Ó ní ẹ kúkú ti mọ̀ wípé àsọtẹ́lẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run àti wípé olóògbé Rotimi Akeredolu ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwà ṣe àpèjúwe olóògbé Akeredolu gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run èyí tó ti sọ àsọtẹ́lẹ̀ wípé lẹ́yìn òun o Lucky gan ni ó tẹ́wọ́ gba ìṣàkóso tóun yóò fi kíní ọ̀hún lé lọ́wọ́ o. Ó ní bẹ́ẹ̀ bá sì wo bí ọ̀rọ̀ ọ̀hún ti lọ ó ní ọ̀rọ̀ Akeredolu ó ti padà ṣẹ ó ní àmọ́ nínú ètò ìbò abẹ́lé tẹgbẹ́ òṣèlú ọ̀hún ó dá òun lójú pé òun yóò jáwé olúborí tóun yóò sì sá kàngbọ̀n gẹ́gẹ́ bí gómìnà pẹ̀lú àwọn akẹgbẹ́ òun tó kù nínú ètò ìbò tí ó sì jáwé olúborí gẹ́gẹ́ bí Ayédàtiwà bó ti sọ ní òpin ọ̀sẹ̀ nílùú Àkúrẹ́ ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí. Ẹni tó jẹ́ aṣíwájú o nínú ẹgbẹ́ kan èyí tó jẹ́ ti ọmọ Yorùbá tí wọ́n pè ní Pan Yorùbá Socio-Political Organization Afẹ́nifẹ́re Pa Reuben Fásọ̀rántì bàbá ló ti gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lámọ̀ràn pàápàá jù àwọn ọmọ Yorùbá o láti má ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn àti ohun gbogbo tó bá ní ṣe pẹ̀lú ìwọ́de lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé àti èyí tó ń pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Pa Fásọ̀rántì sọ̀rọ̀ yìí lópin ọ̀sẹ̀ èyí tó kọjá wípé lótìtọ́ àti lódodo àwọn mọ̀ ní pé nǹkan ò fararọ o lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Ó láwọn nínú ìwọ́de èyí tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ Nigerian Labour Congress NLC èyí tí wọ́n fẹ́ ṣe yìí ó ní òun yóò rọ àwọn ọmọ Yorùbá wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n jìnnà réré o sí ìwọ́de ìfẹ̀hónúhàn ọ̀hún kí wọ́n sì ní ìgbàgbọ́ wípé ohun tí ò tó yóò ṣẹ́kù. Pa Fásọ̀rántì ó ní lótìtọ́ àti lódodo ìyàn mú lórílẹ̀-èdè Nàìjíríà ó ní òun yóò rọ àwọn ọmọlẹ̀ yìí kí wọ́n ní sùúrù pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé yóò ṣe dáadáa eku yóò padà ké bí eku tí ohun gbogbo yóò sì máa lọ nírọ̀rùn pẹ̀lú iṣẹ́ èyí tí ààrẹ Tinubu tó ń ṣe lọ́wọ́ báyìí. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà àgbà ọ̀jẹ̀ nínú àwọn tí wọ́n ń kọ orin fújì ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Pasuma òun ló ti sọ ìdí pàtàkì tó ṣe fi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá sílẹ̀ darapọ̀ mọ́ iṣẹ́ orin fújì ní kíkọ ní pẹrẹwu. Wasiu Alabi Pasuma sọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan eléyìí tí gbajúgbajà òṣèré sinimá àgbéléwò Yorùbá Ìyábọ̀ Òjó tó ṣe fún un ló ti sọ̀rọ̀ di mímọ̀ o wípé ìdí tóun ṣe fi bọ́ọ̀lù sílẹ̀ oníkòjò nínú àwọn mẹ́rin èyí tí wọ́n mú nínú ikọ̀ agbábọ́ọ̀lù kan ní ìpínlẹ̀ Èkó
èyí tó wà ní Ṣógúnlẹ̀ tí wọ́n pè ní Kodak. Ó ní àwọn 4 ni wọ́n mú lọ́dún náà lọ́hùn-ún tí wọ́n sì ṣe ìgbáradì wípé wọn yóò kópa nínú ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ ti ife ẹ̀yẹ àgbáyé tàwọn ọ̀dọ́langba under-17 FIFA World Cup under-17 èyí tó wáyé ní orílẹ̀-èdè China lọ́dún 1985. Ó ní orúkọ ọ̀hún pẹ̀lú ṣùgbọ́n ní ìgbà tó yà látara wípé ojúṣàájú èyí tí wọ́n ṣe, ó ní orúkọ ọ̀hún wọ́n yọ kúrò nínú àwọn agbábọ́ọ̀lù tóun sì ń ṣe dáadáa gan lọ́dún náà lọ́hùn-ún. Ó ní nígbà ó tún di ọdún 1986, ó ní wọ́n tún kó òun pọ̀ tó sì jẹ́ pé nígbà náà eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti ń yọ kúrò ní ọkàn òun díẹ̀díẹ̀. Ó láàmú nǹkan tó fún òun ní ìwúrí láti kọrin fújì. Ó ní kò ṣẹ̀yìn orin kan èyí tí Wàsíù Àyìndé Marshal K1 The Ultimate tó gbé jáde ní ọdún 1984 tí wọ́n pè ní Tàlàsó 84. Ó ní pẹ̀lú bí orin yìí ṣe gbalẹ́gbalẹ̀ tó gba oko kan lọ́dún náà lọ́hùn-ún tó mìlú tìtì, lòun ṣe wò wípé bí ọ̀nà kan bí òkè kan ò bá ṣe é gùn, ìkan yóò ṣe é sọ. Ó ní ìgbà tí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti já òun kulẹ̀ báyìí, ó di dandan kóun wá kàn ṣe kan ó ní orin Wàsíù Àyìndé yìí Tàlàsó 84, ó lórin ọ̀hún mìlú tìtì èyí tó fún òun níwúrí wípé kóun ó padà sínú iṣẹ́ orin kíkọ láláìmọ̀ wípé ọ̀nà òun gangan níṣẹ́ orin. Ó ní òun sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí Pasuma bó ti sọ. Ó ní ohun gbogbo tí wọ́n fi iṣẹ́ ṣe láyé ń dáadáa níṣẹ́ fújì ló ti bí fún òun. Pasuma ní inú òun dùn, òun sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn olólùfẹ́ òun fún àtìlẹyìn tí wọ́n ṣe fún òun nídìí iṣẹ́ orin kíkọ. Ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ. Títojúmọ́ ọ̀la tẹ́tùmọ́ aláǹfààní sọ́tún rẹ̀ míì. Ilé òní lé wa ọ̀nà nínú ọ̀wá Fúnmi Adénúgà lẹ́nu tó mú ìrọ̀ wá sí ojú amóhùnmáwòrán yín. Síwájú ọ̀la ọ̀hún búburú ò ní ṣẹlẹ̀ sí wa. Ẹ ṣeun gan Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.